kábíyèsí bàbá o ìyájú sọba o kíní kan dáadáa tó pèrè Mogaji yín yìí òun ló fẹ́ dá wàhálà alẹ́ o bàbá ẹ dákun bí akẹ́ bá ní ọkùnrin Mogaji ilé ọ̀yẹ́ Mogaji o ní tí ń sọ fún wa ni pé inú ilé àwọn kò sí èèyàn rí ń bẹ̀ torí tí èèyàn rí bá wà nínú ilé wọn Mogaji ò nìkan ilé yìí o wọ́n wá sẹnu gbẹ́kẹ̀pẹ̀tẹ́ bí ilẹ̀kùn tó ti bàjẹ́ wá ń dákọ̀ Olúwo tí èèbá sí pé bàbá Olúbàdàn jẹ́ ọba tó dáa tí wọ́n kó èèyàn mọ́ra táwọn àti bàbá Olúwo tilẹ̀ wò tí àjọṣepọ̀ sì ń bẹ láàrin wọn nígbà bá sọkọ̀ bá títí Ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn gidi pọ̀ ń bàdàn dáadáa yóò já mọ́ tá a sọ ṣùgbọ́n nínú ìdílé tiyín ó fi ń dá lógbó kò sí èèyàn rí kankan bẹ́ẹ̀ tí Mogaji kan rù rẹ̀ kò sí èèyàn rí lẹ́yìn o pàápàá. abala ní ìdásọ̀rọ̀ àwọn lọ́balọ́ba máa ń lẹ Yorùbá ká máa sọ̀rọ̀ bí nǹkan kì í ṣe bí irú èèyàn dáadáa láàrin fún lẹ́sí Yorùbá bọ̀ wọ́n ní ju ẹjọ́ lọ ìrànì fi jẹ́ yẹn bàbá Olúbàdàn ẹ má bínú o èèyàn dandan lẹ́ńtẹ́ fi jẹ́ Mogaji yìí o èèyàn dandan ni o ẹ jẹ́ agbọ́n tí ó sọ ká tó wá jọ kí n tó wá kẹ́ tó wá gbọ̀n kan tí ń sọ lórí ọ̀rọ̀ tó sọ. Rasidi Olúwo ó dùn mí fún un torí pé mi rò pé ó ní làákàì jìnnà sí gan. bẹ́ẹ̀ làwọn ọmọ kan sì ń fi èèyàn gàn gẹ́gẹ́ bí bàbá ní ìwọ ìná tó jókòó dáadáa yìí wọ́n tó pọ́ méke ní ọ́ tẹ́pọ́ tí ògógóró lọ́sọ̀ọ́ di jákujàku yìí kò sí èèyàn lè jẹ́ èèyàn tó ní làákàì lórí ẹ̀ pé tó bímọ gidi tó jáde nínú ẹbí tó dáa ó wá sọ ọ̀rọ̀ tó sọ yìí ní tó sì dá mi lójú ni pé kò sí èèyàn rẹ̀ mọ́ nínú ìdílé àwọn eléyìí wáyé pé èèyàn gidi kù ní ẹbí wọn kò lè jẹ́ pé irú eléyìí ni wọ́n fà á lẹ́kọ̀ọ́ lọ jẹ Mogaji ilé àwọn èyí tẹ́ ń wo ìkọ́ ọmọ yìí tí ń pè lọ́ba o torí pé kíni kọ̀ wá láti ìdílé ọba èlé dáadáa wá bọ́ta wọ́n á ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ìmọ̀ràn lọ́ba Olúwo gbà yín tó bá wù yẹn múra sí i níjọ́ tí ọba kan ọmọ tiẹ̀ náà ó ń bọ̀ wájú wọ́n á ń sọ̀rọ̀ dáadáa ẹni tó sọ gan bàbá ọba Olúbàdàn kábíyèsí o bàbá gan mọ̀ pé ọba aládé lọ́ba Olúwo èso ọba aládé páálí kábàáyé sọ̀rọ̀ nípa àtàn sọ nípa pé bọ́lá ìṣẹ̀lẹ̀ àti tìlù ti tó ti pé ìlú ti gbòòrò bí ìlú ṣe fẹ̀ bọ́lá ajé ṣe wà sí o tá a bá ń sọ nípa àtàn tá à ń sọ nípa adé ìṣẹ̀ǹbáyé adé ìbílẹ̀ nípa ìtàn ìpìlẹ̀ bàbá ọba Olúbàdàn gan mọ̀ pé adé Olúwo ìṣẹ̀gbẹ́ Olúbàdàn àwọn gan mọ̀ kábíyèsí bàbá o ìyájú sọba o kíní kan dáadáa tó pèrè Mogaji yín yìí òun ló fẹ́ dá wàhálà alẹ́ o bàbá ẹ dákun bí akẹ́ bá ní ọkùnrin Mogaji ilé ọ̀yẹ́ Mogaji o ní tí ń sọ fún wa ni pé inú ilé àwọn kò sí èèyàn rí ń bẹ̀ torí tí èèyàn rí bá wà nínú ilé wọn Mogaji ò ní kan ilé yìí o ọwọ́ àṣẹnu gbẹ́kẹ̀pẹ̀tẹ́ bí ilẹ̀kùn tó ti bàjẹ́ wá ń dákọ̀ Olúwo ọwọ́ à ń sọ̀rọ̀ Olúwo sọ ọmọ tí ń pè lólúwo ni ọmọ tí ń pè lólúwo lọ́ọ́ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ Olúwo irú tó ṣe yìí lọ́ọ́ bèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n ṣerú ẹ̀ lánàá lọ́ọ́ wò gbèsè ayọ̀ lọ́wọ́ bó ṣe wà ní ìsìn Olúwo ṣe tí yẹn mọ́ forí sọ àwọn tí wọ́n ti kọ lólúwo ní wọ́n mọ irú orí tọ́lọ́run ṣe fún Olúwo tí wọ́n mọ irú ọlá tí ń bẹ lára Olúwo tí wọ́n mọ irú àṣẹ tọ́lọ́run fún ọba Olúwo tilẹ̀ wò kábíyèsí o aláṣẹ lórí òrìṣà ọwọ́ abọ́ọ̀ta ọwọ́ à ń sọ jákujàku lẹ́nu ìmọ̀ràn Olúwo gbà yín ìwọ náà gbọ́n tó sọ ká nílùú bá dáa tó léde tá a wà dáa ni tí ó gbé ọ lọ bó ṣe ẹkọ́ mọ́ ọ lọ ọgbà ẹ̀wọ̀n lọ ẹkọ́ wà tí Olóòlù tán sọ̀rọ̀ ẹ̀ yìí torí pé ọ̀rọ̀ tó sọ níbi tí nínú ibi tó ti sọ̀rọ̀ yìí nígbà sọ ni pé orí èèyàn ẹni tó bá Olóòlù gbé orí èèyàn lọ́wọ́ níbo Olóòlù ti rí orí èèyàn orí Ọlọ́run tó bá pé ó léde dáa níbo Olóòlù ti rí orí èèyàn tí ń gbé káàkiri orí ìta ni nínú tọ́lọ́ba tó ń jòyè tó sì lófin o tún lè sọ gbangba o tún lè sọ pẹ̀lú confidence pé ó gbé orí èèyàn tí wọ́n bá gbé lọ́wọ́ ẹni ó gbé Olóòlù tí wọ́n bá gbé àti wọ́tọ́ sọ jáde ẹ̀wọ̀n ló yẹ kẹ́ wà lọ́wọ́lọ́wọ́ yìí bí tẹ́tí mọ̀ pé o ò ní láàka ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ọlọ́tí ni wọ́n sọ̀rọ̀ sí Olúwo mọ́ o Olúwo sọba tó lè sọ̀rọ̀ sí ọlọ́bìnrin dáadáa pé àwọn ìfọ̀rọ̀ bá wa sí o gbogbo nǹkan lẹ́lẹ̀ máa ń ṣe kẹ́ ẹ máa rájú kẹ́ ẹ máa fò wọ́n ṣùgbọ́n pé ẹnìkan àbọ̀ta yóò wá sàbàyà gbangba yóò wá fàbùkù kọba wa àní jí ọlọ́wọ́ ọ̀kan pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àbùkù tí èbá ti pẹ́ bá ọba Olúbàdàn jí ọba tó dáa tí wọ́n kó èèyàn mọ́ra táwọn àti àbá ọba Olúwo tilẹ̀ wò tí àjọṣepọ̀ sì ń bẹ láàrin wọn nígbà bá sọ ọkọ̀ bá títí Ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn gidi pọ̀ ń bàdàn dáadáa yóò jẹ́ àmọ́ tá a sọ ṣùgbọ́n nínú ìdílé tiyín ó fi ń dá lógbó kò sí èèyàn rẹ̀ kankan bẹ́ẹ̀ tí Mogaji kan rù rẹ̀ kò sí èèyàn rẹ̀ lé yín o pàápàá táwọn ará lé yín tí ń tá a bá sọ bá dùn wọ́n kọ lẹ́tà lọ sọ́dọ̀ lọ́ba Olúbàdàn pé àwọn ọ̀fẹ́ Mogaji mọ́ o akóṣìbérò ni ọ́ o òun kó sì bá wọn o ọba Olúwo ṣe bí ẹ̀ mọ́ rí fi o ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Fẹnu Loye tẹ̀lú àkọ́kọ́ kábíyèsí o gbogbo nǹkan la lè gbà mọ̀ pé ẹnìkan wà bọ́tọ̀ ayé ọba Olúwo àlè gbà o torí èso ọba ayẹyẹ
ọba aládé ni lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ awí kótókótó ìmẹ́lẹ́ abúra ẹlẹ́nu pẹja lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ nítójú ẹ̀rí àbùkù rẹ̀ yọ̀ọ́ máa kàn dọ̀la ni níwọ̀n ìgbà tí ọba ti jáwọ́ máa sọ ọ̀rọ̀ ọba Olúwo láì dá gbogbo orí báwọn ẹ̀ máa kàbùkù lọ ni ìyá yín wà lásùn nara ṣùgbọ́n ilé àná jí ọ lọ àfẹ́jí ọ lọ kọ́mọ́rùpọ̀ jẹ ló jára fún ọ ní ìkìlọ̀ kékeré tó bá tún sọ mí ọ̀pá kan àbùkù tó jẹ lé lọ àga tí wàá di dáadáa wọn bá wà náà ṣàjà ńlá ọwọ́ àjókòó bí èèyàn gidi olóògógóró ọ̀mùtí